Ẹ kálẹ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Akí ládéládé, akí lóyè lóyè, akí gbogbo ajúnilọ́. Ẹ káàbọ̀ sórí orí ètò. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Kí wa pé a kú weekend. Weekend ní kò ní weekend wa o. A ní fi lè ṣe àṣemọ́ lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button. Kẹ́ bá wa share. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koikimedia, a máa kí yín. Àtúkò dédé àsìkò yìí. Àkókò lè dá. Àkú àdúró tí ọmọ káàárọ̀ oòjíire. A ní jẹ́ kó sún wa, bẹ́ẹ̀ ni a ní jẹ́ kó rẹ̀ wá. Ẹ má jẹ́ kó sún wa, bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó rẹ̀ wá. Mo kí tí a bá wọlé olórí ilé lákọ̀ọ́kọ́ kí mo kí ọ̀gá mi Mr. OLAYOMI KOIKI. Kí wọ́n pé wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n kú ìfọmọ ènìyàn ṣe, wọ́n kúkú lè dá. Bẹ́ẹ̀ ni mo tara bẹ́ẹ̀ mo kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá ìkálẹ́, mo kí yín sà. Ẹ kú àgbàmọ́ra ọmọ Yorùbá. Nítorí pé ìsọkúsọ, ìtukùtù tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń tú kiri, ọ̀rọ̀ tí ò yé wọn. Ó yẹ kẹ́ ti mọ̀ pé iṣẹ́ àwọn ọmọ Yorùbá nìyẹn. Propaganda. Ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ létí kó máa tú kiri. Ó yẹ kẹ́ ti mọ̀ pé iṣẹ́ wọn nìyẹn. Mo kí yín Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni mo kí bàbá mi, bàbá dáadáa, Emeritus, bàbá Bánjí Akíntóyè. Bàbá kẹ́pẹ́ o. Lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ máa kó wa délẹ̀ lérí. Ó kọ̀ mọ́mọ́ tó sì ń rí belé ni. Torí pé àdúrà tí à ń gbà ni pé ìṣẹ̀lẹ̀ tá a ṣẹlẹ̀ tí ojú ọmọ káàárọ̀ oòjíire fi máa là, tí a fi máa rí kọjá sínú orílẹ̀-èdè tiwa. À ń sọ ní gbogbo ìgbà pé a ṣẹlẹ̀. Ní kò pẹ́, a ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. Mo kí wa, ẹ bá wa gbọ́ lé share button, ẹ bá wa pín sí gbogbo inú platform tẹ́ bá wà. A ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sọ lálẹ́ ni. Lẹ́ẹ̀kan sí, mo kí ládéládé, mo kí lóyè lóyè, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koikimedia tí ẹ ti darapọ̀ mọ́ wa. Mo gbà ládùúrà pé ọwọ́ tẹ́ fi ń tẹ̀, tẹ́ fi ń like, tẹ́ fi ń share, tẹ́ fi ń comment, ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Ajínigbé, ajínipa, ogun bandit, ẹ ní kó sí wọn lọ́wọ́. Àwọn ọmọ yín ò ní kó sí bandit lọ́wọ́. Ẹ ní bá wọn kúkú wọ̀wọ̀wọ̀. Ẹ ní bá wọn kúkú gbóná. Ikú ìnira, ẹ ní bá wọn kú o. Lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Ẹ máa dàgbà, ẹ máa dògbó. Nítorí pé ẹ̀yin gangan lẹ̀ ń jẹ́ Koikimedia. Tí ò bá sí ẹ̀yin, kò lè sá wa. Torí pé tí ò bá sí yín, ta la fẹ́ máa bá sọ̀rọ̀. Ṣùgbọ́n torí pé ẹ̀yin wà, ẹ dúró ti Koikimedia láti ilẹ̀. Ẹ ní Koikimedia, ibi tí ó bá ń lọ, ibẹ̀ ni à ń bá ẹ lọ. Ẹ ṣé gan ni. Ẹ kú àdúró tí mo wá gbà ládùúrà pé àtèmi àtẹ̀yìn àjọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ wọn tó nílẹ̀. A ní kú fọ́tayọ̀ o. A ní kú fọ́tayọ̀. A máa délẹ̀ lérí. Lágbára àṣẹ wọn ò nílẹ̀. A máa délẹ̀ lérí.
ẹja àforítì ẹja àforítì ẹni tó bá dé Kwara gẹ́gẹ́ bí àbẹ̀wò tí a ṣe sí Kwara lánàá ẹni tó bá dé Kwara lọ́wọ́ yìí mi ò ní parọ́ tàn yín ẹ̀yin tẹ́ wà ní abroad tẹ́ jẹ́ ọmọ Kwara tí ẹ bá máa tó bá máa possible pé ẹ máa wá sí Nàìjíríà ẹ má gbìyànjú àti lọ Kwara tó bá máa possible pé ẹ máa wálé ó lè ṣeé ṣe kí nǹkan tẹ́ fẹ́ wá ṣe nílé kó wà important ẹ má gbìyànjú Kwara torí pé ohun tí a lọ fojú ara wa rí ni má lọ bẹ̀ rárá ni tó bá jẹ́ pé tẹ́ bá ti wo àwọn interview tí a ṣe àtọ̀hún eléyìí tó ń sọ fún wa lábẹ́ aṣọ à brief ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a rí lọ́hùn tari tó ń ṣẹlẹ̀ tí kò tiẹ̀ wọ̀n sórí mídíà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lọ́hùn tí ò wọ̀n sórí mídíà à ń lọ lójú ọ̀nà a pàdé anything lẹ́yìn àwọn security ta pàdé tán parade kiri a rí ìwọ ni mọ́tò ni o ìwọ ni kẹ̀kẹ́ ni o ìwọ ni machine ni o a rí anything lójú ọ̀nà ejò nìkan la kàn rí tó ń cross ojú ọ̀nà ejò kan ń jáde ẹni àwọn. mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ bá gbọ́ lé share button ẹ gbọ́ lé mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lálẹ́ kí n tó padà sí ìpínlẹ̀ Kwara látòrí àwọn tó jẹ́ celebrity àwọn tí wọ́n ń wá followers àwọn tí wọ́n fẹ́ trend mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi látòrí wọn. ní ìjẹta mo wo fídíò kan mo rí àǹtí mi Yínká TNT tí ó ń sọ̀rọ̀ sí Láǹdẹ̀ tó sọ̀rọ̀ sí Nigeria government wípé bí wọ́n ṣe ń pààyàn pé kò dáa pé kán bá wa wá nǹkan ṣe sí mo níbílí pé àǹtí Yínká TNT jáde síta ó ní láti wá ń bú bọ̀bọ́ yẹn ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ṣẹ̀ ni pé kéèyàn tún jáde síta kéèyàn sọ̀rọ̀ pé wọ́n ń pààyàn nílùú kán wá nǹkan ṣe sí ṣé ẹ̀ṣẹ̀ ni. again bọ̀bọ́ tó lóun jẹ́ òun náà ló kúkú sọra ẹ̀ bẹ́ẹ̀ mi kọ́ mo sọ tó lóun jẹ́ wèrè olórin yẹn tó lóun jẹ́ wèrè olórin òun náà tún jáde síta ó ní wọ́n ti gbé 50 billion fún olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wípé Nnamdi Kanu kò gbowó ń tiẹ̀ òun ni wọ́n fi lọ rán lọ ẹ̀wọ̀n mo tún máa sọ Portable ọlọ́ba sàlú àbí kí ló ló ń jẹ́ gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ máa fi olóyè trend àbí ẹ dẹ̀ máa kàbùkù lóòótọ́ Portable ti jáde síta ọ̀pọ̀lọpọ̀ yín ti jáde síta ẹ ti apologize nígbà tí wọ́n jẹ́ kó yé yín ẹ ti apologize mo níbi pé àbó ibẹ̀ ti pé olóyè tí wọ́n ti apologize pé àwọn sorry pé àwọn bloggers ló gbé nígbà tí àwọn bloggers bá wá gbé tí ẹ rí kí ni tí ò bá jẹ́ pé ẹ fẹ́ trend nígbà tí àwọn bloggers gbé kí ni ò jẹ́ kẹ́yìn ṣe ìwádìí tiyín kẹ́yìn náà tó gbé sórí page yín tí ò bá jẹ́ pé ẹ fẹ́ trend àti pé ẹ̀yin gan kò sókò tẹ̀ fi yàtọ̀ sọ́wọ́n bloggers tó gbé gbogbo yín wá ń ṣòṣì kiri ẹ wá ń hùwà ọmọ àlè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín náà nǹkan tí ò fi lè dùn mí ni pé Fúlàní ló bá ìyá yín sùn
ẹ wá jókòó sí ilẹ̀ Yorùbá ẹ wá ń ṣe gbogbo yín wá ń ṣe wọ́nranwọ̀nran kiri ẹ ṣe wọ́nranwọ̀nran ilé adé á sọ̀rọ̀ sólóyè ilé adé á sọ̀rọ̀ sólóyè ó nọ́mà o ó nọ́mà kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé àkókò tá a wá yìí ló yẹ ká máa ṣe gbogbo òṣì yẹn àbí ṣé nǹkan tí ó yẹ ká fi san fún olóore wa nìyẹn ṣé ohun tó yẹ ká fi san fún olóore wa nìyẹn bẹ́ẹ̀ ni bàbá mi prophet ni sírán lọ́rọ̀ yìí ṣé ohun tó yẹ ká fi san fún olóore wa nìyẹn ká máa sọ̀rọ̀ sí ẹ̀yin ọmọ tó yẹ pé ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ láìfù yín mo wo ọlọ́ba sàló yẹn ọjọ́ wo ló bí àwọn ọmọ yẹn ọjọ́ wo ló bí Portable ẹ wá jáde síta ohun tí ò ṣojú yín ohun kan tó yí pé tán bá ní pé kẹ́ mú proof ẹ̀ síta ẹ lè. ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló ṣe bákan ẹ bá gbọ́ léṣẹ́ bọ̀tẹ̀ tẹ like so gẹ́gẹ́ bí mo ti ń bá ọ̀rọ̀ lọ gbogbo yẹn wá jáde síta ẹ jókòó sórí afẹ́fẹ́ ẹ máa wá nǹkan tẹ máa fi cash out ẹ máa wá nǹkan tẹ máa fi trend ẹ wá máa wá kiri online ìgbà tó jẹ́ pé ìranù náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa máa ń celebrate tí ò bá jẹ́ bẹ́ẹ̀ so ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ń ṣe bákan kí ni wọ́n ń celebrate lára Portable who is Portable sef ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí gbogbo yín lẹ́dẹ̀ ní bàbá ẹ̀ ò tí ì dàgbà ju ẹni tó lè jagun fún Yorùbá Portable ni mò ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wèrè tó lóun jẹ́ ọlọ́ba sàló yẹn náà kò sí kankan nínú yín tó ti kò sí bàbá ẹ̀ kankan nínú yín tó ti dàgbà ju ẹni tó lè jagun fún Yorùbá ẹ lọ gbé bàbá yín síta káwọn náà wá jagun fún wa ṣèbí Yorùbá kan náà ní gbogbo wa ǹjẹ́ ṣé Ìgbòho contest fún Nigeria president ni tó fi wá jẹ́ pé Ìgbòho lẹ́ ń fà ẹ ṣe lọ Aso Rock kẹ́ lọ fa bàbá yín bẹ́ẹ̀ kí bàbá yín wá ṣèfù yín òkè ẹ̀yin dóde ìgbà tí ẹni tẹ́ fẹ́ kó sí wàhálà ẹlẹ́ẹ̀kejì lẹ́ ń wá kiri àbí àní this time around tẹ́ tí wọ́n bá máa pe Ìgbòho a máa fi yín sí condition bẹ́ẹ̀ ni it's not that pé ẹ̀kọ́ ìdè pe Ìgbòho this time around ẹ wá render useless bẹ́ẹ̀ ṣe tàkọ́kọ́ no inú kan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ ẹ lè render ẹ lè in fact ohun tí bàbá yìí ti rí ó ti kọjá nǹkan tá à ń sọ yìí kọjá gbogbo yẹn kọ máa dún kóbokòbó 50 billion kò dẹ̀ lè sun ìlú mọ́jú kò lè sun ìlú mọ́jú ó gba 50 billion kò lè sun ìlú mọ́jú ó gba 50 billion ilé epo ẹ̀ ó di títì pa ó gba 50 billion ibi tó ti ta mọ́tò ó di títì pa ó gba 50 billion gbogbo account wọ́n fèsì ẹ̀ gbogbo yín náà ń dún kọ́tọ̀kọ́tọ̀ ẹ̀ ń dún wóróworó wọ́n á ṣe wọ́nranwọ̀nran kiri ìgboro torí pé èlò wà lọ́wọ́ yín Portable ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó bá ń wá èèyàn tí wàá fi cash out ṣọ́ ara ẹ̀ àwa mọ ìtumọ̀ ifá tí wọ́n dá fún ẹ bẹ́ẹ̀ ni o máa ń wá kò máa wá wàhálà kiri ni a mọ ìtumọ̀ ifá tí wọ́n dá fún ẹ ìmọ̀ tó bá ṣe wọ́nranwọ̀nran sí ni owó ẹ̀ á ṣe búyọ sí but má dé ibi tó ń lọ yìí nítorí pé ibẹ̀ yẹn gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ni wàá ti ká àbùkù má lọ bẹ̀ mọ́. àwa mọ̀ tó mọ̀ ifá tí wọ́n dá fún ẹ gbogbo ẹnu mo fi ń sọ mo mọ̀ tó mọ̀ ifá tí wọ́n dá fún ẹ ìmọ̀ tó bá ṣe ń fa wàhálà sí ni owó ẹ̀ á ṣe máa búyọ
ṣùgbọ́n ibi tó ń lọ yìí ó fẹ́ kan ẹsẹ̀ ní o bẹ́ẹ̀ ni má wàá fi Ìgbòho trend no má wàá fi Ìgbòho trend sure be careful ọlọ́bàṣà ló gbogbo yín ẹ be careful ẹ kéré sí nǹkan tẹ́ ẹ ṣe lẹ́yìn ẹ̀yin ọmọ rádaràda wọ̀nyí ẹ kéré gan ẹ ṣọ́ ara yín bàbá tiyín wà nílé ẹ lọ gbé bàbá tiyín síta nítorí pé Ìgbòho kìlọ̀ fún yín ìgbà election olóye tó gbà ó ní oyè tí ó gbà wọn ọ̀dẹ̀ tí wọn àti wọ 2027 sí ó ní oyè tó tún tó ń request fún láti ọwọ́ ṣe Tinubu tí wọ́n fúnra rẹ̀ tó ti ń jáde síta láti bí oṣù bíi mẹ́rin báyìí tó ti ń béèrè. Yes ó ní amount tí o tún tó ń béèrè kí lorúkọ ẹ̀ lẹ́gẹ́ Miami fẹ́ fún ẹ ní 50 million oní kì í ṣòwò ẹ̀ olókéré olóti gé oní wọ̀nàwọ̀n ló fẹ́ rí bàbá this time around ìpẹ́ ẹnìkan ò lè fi ẹ́ cash out ǹjẹ́ ṣe irú ẹnìyẹn ló wá yẹ kó wá máa jáde síta kó wá máa sọ pé ẹnìkan ti gbowó. bàbá ẹ wà lé bóyá Ọ̀tà àbí Abẹ́òkúta ń bẹ̀ yẹn jọ̀ọ́ torí Ọlọ́run Portable sọ fún bàbá ẹ kó wọnú gbó inú gbó tí Fúlàní wà kódà bàbá ẹ ò tiẹ̀ nídìí àti wọ inú gbó òótọ́ náà wọ̀rọ̀ ni ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni àdè máa rán ẹ padà sílé ṣùgbọ́n a máa rán ẹ ní ìwọ̀nba nítorí pé o ti jáde o ti apologize but a sì máa rán ẹ ní ìwọ̀nba nítorí pé ìwọ fúnra rẹ ló wá tọ́ná wọ̀rọ̀ a máa rán ẹ ní ìwọ̀nba but tó bá wá ṣe wọ́nran síta tó bá tún ṣe mistake yẹn láyé ẹ wàá kan ẹsẹ̀ kí wá ń ṣe ọ̀rọ̀ nìkan la máa sọ fún ẹ wàá wá mọ̀ pé àwọn tó ṣe fún ẹ yẹn àwọn kan náà látún bàjẹ́ fún ẹ so iṣu ẹ ti ta o fọwọ́ bò jẹ iṣu ẹ ti ta Portable ọmọ lọ́mí pé bàbá ẹ̀ síta lé Ọ̀tà ń bẹ̀ yàbí mi mọ ibi tí bàbá ẹ̀ ń gbé àgbéyà Abẹ́òkúta ni sọ pé bàbá ẹ̀ síta bóyá Ṣàgámù ló ó dà pé Ṣàgámù ni bàbá ẹ̀ ń gbé sọ fún at least àṣírí màálù tó ń ṣì dá sẹ́rin títì ní state yín léni tó ń dà sí gbogbo state náà fi cause traffic sọ fún wọn sọ fún bàbá ẹ̀ ra kí lorúkọ ẹ̀ ra àdá fún bàbá ẹ̀ ra ìbọn fún bàbá ẹ̀ kó gba láńsẹ̀sì fún kò ní kó lọ lé gbogbo Fúlàní jáde ní Ògùn state èèyàn máa lè gbogbo wọ̀nyí ètò ìpè Fúlàní ló bá ìyá yín sùn tí tọkọ claim ẹ fún tọkọ tí mọ èèyàn kan lé tó jẹ́ ọmọ Yorùbá fẹ́ gbọ́rọ̀ ni o ẹni fẹ́ gbọ́rọ̀ wọn bá díẹ̀ tó dẹ̀ tún gbọ́ iná ara ẹni bẹ́ẹ̀ ni so ò ní ṣe mí mọ́ lọ́jọ́ mi tó bá ti gbọ́ ọ̀rọ̀ tí olóyè bá gbowó lóòótọ́ ẹ jáde síta ẹ wá fàájà fólóyè o mi ò àgẹ́sì yín o bọ̀ tí olóyè tó bá jẹ́ pé olóyè ò gbàbọ̀dè fún Yorùbá tí ẹ bá gbìyànjú ẹ̀ kò sínú yín tó wá tí a ní fàájà fún kódà ìgbà tí bàbá rin Oríyọmí Hamzat tó jáde síta tó sọ pé ṣe lolóyè parọ́ mọ́ Fúlàní a jáde síta fún who is him a máa jáde fún anybody yín Ìgbòho sanwó fáwa gbogbo ẹnu mo fi ń sọ orí afẹ́fẹ́ mo ti ń sọ yìí mi ò gbọ́ £1 lọ́wọ́ Ìgbòho ọ̀ mo jẹ nǹkan epo ẹ̀ mo jẹ nǹkan iyọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé olóyè ọjọ́ táwa náà fi gbélé ẹ̀ adẹ̀ ń jẹ à ń mu ìwà ń ṣe ìtorí ẹ̀ làwa ṣe ń jáde fún nítorí pé olówó bíi títí ẹ̀ nílẹ̀ Yorùbá ó ṣọ̀wọ́n kò tí ẹ̀ tí sí ní tó nífẹ̀ẹ́ everybody bẹ́yẹn sọ fún bàbá ẹ̀ Portable sọ fún bàbá ẹ̀ ra nǹkan ogun fún gbé lọ sí ọ̀dọ̀ wọn babaláwo ẹ̀ kò jẹ́ kán bá ẹ̀rọ lágbára kó náà jà fún Yorùbá bẹ́ẹ̀ ni wèrè wọ́n ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú pé àtúnyà bòmí lálẹ́
bó ṣe yẹ kó máa rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn, nítorí pé kò yẹ tó bá sọ bẹ́ẹ̀ yẹn tá bá kàn ń dákẹ́ á dàbí ẹni pé àwa náà ti jẹ dòdò a lè sọ dòdò. So ìgbà táwa ò dẹ̀ gbowó tó dá wa lójú pé olóyè ò gbowó, olóyè jáde síta ó fọ ọmọ ẹ̀ búra náà ní tóun bá gbàbọ̀dẹ̀ fún Yorùbá dẹ̀ sọ ó gégùn pé tí kò bá kí ikọ̀ bá kó ṣẹlẹ̀. I was there, kì í ṣe pé bóyá kìíní náà. So olóyè kó ẹni tó dúró tán ni, ṣùgbọ́n nǹkan tó ń sọ ni pé ẹgbẹ́ báǹkì kúrò lórí gbogbo nǹkan dúkìá òun, ẹgbẹ́ wọ́n tẹ̀dí kúrò lórí orúkọ òun, ẹ fún ní ẹgbẹ́ ọ̀rọ̀ security fún. Ó ní kẹwàá wò bóyá wọ́n máa lé òun, bóyá Fúlàní á sá lọ, bóyá wọn ò ní sá lọ. Fúlàní ò tó nǹkan tí wọ́n pera wọn, which is true. Fúlàní wọn ò tó nǹkan tí wọ́n pera wọn, ṣùgbọ́n ìgbà tí àwọn àgbààgbà yín nílẹ̀ Yorùbá tán ní rárá ńkọ́, tí wọ́n ní rárá tán nítorí nǹkan táwọn fẹ́ jẹ, tán náà fẹ́ ta gbogbo yín. Mo ń bọ̀ wá kí n wá ṣàlàyé ìlítù tí àrílé ìpínlẹ̀ Kwara lánàá, kí n wá ṣàlàyé ìlítù ń bẹ fún yín. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí, ẹ bá gbọ́ lé share button, ẹ bá gbọ́ lé share button, ẹ bá gbọ́ lé kẹ́dẹ̀ bá wa like. Here's the news on Koikimedia. First, the headline. IGBOHO raises security concerns over Sheikh Gumi's visit to Ibadan. Calls on Southwest governors for vigilance. Now the news and details. I am Slope Adako. Dr. Chief Sunday Adeyemo, popularly known as Sunday IGBOHO, has issued a strong warning following the visit of Islamic cleric Sheikh Ahmad Gumi to Ibadan Wednesday, 19th November 2025. Gumi reportedly visited the Oyo state capital to attend an Islamic event alongside the delegation of Southern Muslim scholars. Reacting to the development, IGBOHO expressed deep concern over Gumi's presence in Ibadan, alleging that such a visit could pose a potential security threat to the city and Oyo state as a whole. A caution that no harm must come to any person, property, or community in Ibadan, stressing that any incident linked to extremism or violence would not be tolerated. According to IGBOHO, the people of Ibadan and the wider Oyo region must not experience any form of unrest or destruction that could be associated with what is described as Gumi's controversial engagement elsewhere in the country. It warned that anyone responsible for destabilizing the peace of the state should be prepared to face the consequences. IGBOHO also called on all Southwest governors, with particular emphasis on Governor Seyi Makinde of Oyo State, to heighten security measures in vulnerable communities, especially rural areas where clashes involving criminal herdsmen have previously occurred. He asked Yoruba sons and daughters to stand united, as educated by the religious cultural values of solidarity and protection of ancestral lands. IGBOHO emphasized the need to resist violent criminal elements and defend the integrity of Yoruba territories from those who described as terrorist groups troubling our borders. The activists reaffirmed that the peace and safety of residents across Ibadan and the entire Southwest must remain a top priority. And that is the news. Koikimedia, bring it a lot closer to your doorstep. Ṣẹ́gun, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Gumi àti ṣe program lórí ọ̀rọ̀ ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Gumi àti ṣe program lórí ọ̀rọ̀ ẹ̀. Àwa là ń gba ìgbàkúgbà. Àwa là ń ṣe rádaràda. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ni Ṣèyí Mákindé wù lọ? Tí ẹni tí kí lorúkọ ẹ̀, tí Saudi Arabia, ó wọ Saudi Arabia declare as terrorist, wípé terrorist ni, wípé kó má dé ìlú wọn, wípé kó má wọ ìlú wọn. Wọ́n dá padà láti Saudi fún hajj tó lọ. So ó wá gbéra, ó wọ ilẹ̀ Yorùbá wá.
ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí program tí mo ṣe ń jẹ́ta ìtorí tẹ kí ni assurance gan sí pé Gumi ti kúrò nílẹ̀ Yorùbá? Kí ni assurance pé ó ti kúrò nílẹ̀ Yorùbá? So gómìnà Ọ̀yọ́ state engineer Ṣèyí Mákindé ẹ kọ̀ jókòó sí governor's office ẹ ṣe ohun tí ará ìlú ń fẹ́, nítorí pé tẹ bá ṣe nǹkan tí ará ìlú ń fẹ́ mo ní bílẹ̀ pé kò yẹ kí Gumi lọ bẹ́ẹ̀ yẹn, ó yẹ kí arrest Gumi. So ẹ̀yin náà ń gbàbọ̀dẹ̀ fún àwọn ọmọ ìlú yín àbí? Ẹ̀yin ẹlẹ́sìn náà tẹ gbàlejò Gumi àti fún yín jẹ lẹ́yìn ìjẹta, ṣùgbọ́n mi ò rí yín blame. So tí ẹ bá gba Gumi lálejò nìbàdàn ẹ lè rọrùn wọ̀ àbí Gumi ti wá jẹ́ gẹ́gẹ́ bí igbákejì Elédùmarè. Mo tẹ̀ tí wá rí ìkan nínú àwọn àáfàá tó gba Gumi lálejò, mò ń wo fídíò ẹ̀ ní àárọ̀ ìní lórí Facebook, but unfortunately kọ̀ọ̀kan wo lọ́wọ́ orí fóònù mi sí time yẹn, by the time tí màá fi receive call yẹn tán kí n tó padà síbẹ̀ mi ò rí fídíò yẹn mọ́. Mo dẹ̀ wá gbàgbé orúkọ page tí mo ti rí. Mo wá gbọ́ tí yẹn wá ń jáde síta wípé tó ń sọ wípé Gumi ò kì í ṣe pé ó lọ ń bá bandit negotiate, pé yẹn ò mí pé ó jẹ́ terrorist, wípé ẹ̀sìn ló pa àwọn àti Gumi papọ̀. Ó wá yà mí lẹ́nu pé ẹ̀yin ọmọ Ìbàdàn ta ló kó bá yín ná? Nígbà tí irú àwọn yẹn gba Gumi lálejò ń bàdàn, a tún ń sọ àwọn yẹn tún nórí láyàláyà, àwọn tún jáde síta, wọ́n tún wá ń defend ara wọn. Ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ dákẹ́ ẹ ṣe anything. Ìbàdàn táwa mọ̀ tẹ́lẹ̀ ó dà pé òbí ti wá tẹ̀yìn wọ̀ bí lẹ́nu pátápátá báyìí o. Ṣùgbọ́n tó bá ní kẹ́ jáde síta kẹ́ wá búyàn ẹ̀bọ̀n yẹn ń ṣe àbí? Ẹnu ó dà pé ẹnu nìkan ní Ìbàdàn ti wá dùn sí báyìí. Ẹ má bínú ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ wà ń bí o, ẹ má jẹ́ ká fòrí ilẹ̀ kọ́bọ̀ lójú fúnra wa o. Mò ń wo fídíò yẹn, arákùnrin àfáà wèrè yẹn ó ní ẹ̀sìn ló pa àwọn papọ̀, ìyẹn ò mí pé káwọn má gbà lálejò, ìní kan kò ń ṣe agbésùmọ̀mí, ó kọ̀ lọ ń bá àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀ ni, kán yíwà padà, kán ṣe kinní kan. Irú ẹnìyẹn dẹ̀ ṣì wà nílẹ̀ Yorùbá by this time. No, mo understand kì í ṣe gbogbo ọmọ Ìbàdàn. Mo understand kò ń ṣe gbogbo ọmọ Ìbàdàn, ṣùgbọ́n ká tó lè mọ̀ pé kò ń ṣe gbogbo ọmọ Ìbàdàn, ìwọ̀nba àwọn tán bá mọ̀ pé wọn kì í ṣe ọmọ àlè yẹn kán gbé ìgbésẹ̀ lórí àwọn tó gba Gumi lálejò yẹn sẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, mi lè wá kú kan ò lè wá joyè ilé, kò lè wá joyè oyè ilé bàbá mi náà. Mi ìfẹ́ kú kan ò lè wá àti ohun tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Níbo la wá ń lọ gan-an sìn? Níbo la ń lọ sìn? Ó tiẹ̀ tó wá túmọ̀ sí wípé tí aáyán ilé wa gan bá wá threat wa gan báyìí, ó ti túmọ̀ sí wípé àá sọ wọ́n lẹ̀ fún pẹ̀lú ibi tí ọ̀rọ̀ Yorùbá ń lọ yìí. Kò tẹ̀ wá sí anywhere tí Yorùbá ti wá fẹ́ jà mọ́.
so kò wá sí anybody nsìn tó wá lè sọ wípé ẹ̀yin pípò yín òun tẹ̀ ń ṣe yìí ò dáa. Kò sólùbáwí mọ́, olúkálùkù ń ṣe lé tó wù ú. Mo ń wo àwọn bandits àwọn Fúlàní tí wọ́n ń da màálù nínú ìgboro Ògùn State lẹ́nìí tí wọ́n cause traffic. Mo dẹ̀ rẹ́rìn, kò dẹ̀ sí anybody. Àwọn èèyàn dẹ̀ gbé fóònù dání ibi ilé wọn dẹ̀ ń ṣe fídíò. Ó túmọ̀ sí pé ẹ̀ ń sọ fún mi pé tẹ́ bá attack wọn, wọ́n á arrest yín àbí? Wọ́n á arrest yín àbí? I advance me person wey dey help Nigeria now. They don give am one time. Wọ́n jẹ́ ká bàbá fúyẹ́. Sunday Igboho na him dey stop all those herdsmen, all those Boko Haram. Na him dey block them. Na him dey fear. If they free Sunday Igboho, this Yoruba man make e stand gidigba. You go attack them, go fire them. Tí Sunday Igboho bá dúró, táàbù ẹ̀bẹ̀ má tẹ̀lé, pátẹ́bù máa dúró tán. Àwọn mọ́pò máa sọnù dànù. Mọ́pò yàgbá o, ọmọ Késárì. Sábò cross ojúbolẹ̀ alẹ́ iyọ̀ kí jálè. Normally Nigeria mo talk to. Wọ́n ti yí òun padà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá a gbọ́ lé share button. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kwara tí anáfẹ́ mú wá, ọ̀rọ̀ ti kàn. Ẹ já lọ sí mátà Kwara. Ẹ bá a gbọ́ lé share button, ẹ dẹ̀ bá wa like. Nípa ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ní Kwara, nínú àbẹ̀wò tí a lọ ṣe sí àwọn ìlú kọ̀ọ̀kan tí a gbàbẹ̀ yà sí Èkìtì, àwọn ìlú kọ̀ọ̀kan lẹ́kìtì, ibẹ̀ láti wá mọ̀ wípé wọ́n tútù kọ lẹ́tà sí ìlú kan ní under Ìkọ̀lé local government. Bẹ́ẹ̀ni, wọ́n ti kọ lẹ́tà sí ìlú kan ní under Ìkọ̀lé local government, tí ó dẹ̀ jẹ́ pé àwa ò rí gbọ́ nínú ìwé ìròyìn kankan, tó túmọ̀ sí pé a lot ń ṣẹlẹ̀ tí kò sí ìwé ìròyìn kankan tó ń gbé. Because nígbà tí a dé inú ìlú tí mò ń sọ̀rọ̀ nípa yẹn, ni wọ́n ní láti máa ṣàlàyé fún wa bó ṣe ń lọ, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Now, báwo la ṣe rìnrìn yẹn? A rí wípé ìgbà tá à ń lọ, ojú ọ̀nà dá, kò sí anybody lójú ọ̀nà. Kò sí anybody. Àfi ẹ̀ẹ̀kan tá rí àwọn ọlọ́pàá Àmọ̀tẹ́kùn tí wọ́n ń pàréèdì lọ. Èyí tó tún wá ṣe bá rí bẹ̀ ní tí àwọn Fúlàní ta wá ń rí inú igbó yẹn. Àwọn Fúlàní pọ̀ because igbó yẹn igbó ńlá ni, kì í ṣe igbó ńlá gidi ni. A kàn ń pàdé Fúlàní lọ́tún lósì. Kódà tó rí Fúlàní kan pé ká tẹ̀ tún béèrè pé ṣé a ṣì wà lójú ọ̀nà, because Google Map là ń lò láti máa fi trace ibẹ̀ yẹn. Kò wá sí network mọ́lẹ̀ rìn ibẹ̀ yẹn. A wá ní pé okay, a wá rí ẹnìkan, a ti ẹ̀ mọ̀ pé Fúlàní ni because kò fẹ́ jọ Fúlàní.
àwa park bá ṣe park a ní ẹ̀dó lágbájá kíní là ń lọ ìlú belébelé là ń lọ eruku là ń lọ bàtí eléyìí da èdè Fúlàní bolẹ̀ àwa ń strat sọ English sí kò gbọ́ anything rárá ó ṣáà ń sọ èdè wọn báyìí ní óyá start óyá eré ẹja máa lọ àṣegbéra nìyẹn àṣà ń lo Google map yẹn àfi trace ibẹ̀ adẹ̀ débẹ̀ nígbà tá a máa débẹ̀ ìyá ta kọ́kọ́ rí ta ní ká ti bèrè ẹ̀rù tẹ̀ tí ń bà bó ṣe rí wa ó pé àwọn ilé ojú innocent lélẹ̀ o ó ti ń pariwo mọ́ wa òun àtọ̀wọn ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ kí là ń wá kí ló ṣẹlẹ̀ ẹ̀rù ti bà wọ́n wá ní irọ́ ẹ ṣe sùúrù Yorùbá làwa ń sọ àwa ò kì í ṣe àwọn ará ibi ẹ ṣe sùúrù irọ́ wọ́n ní wọn kì í kọ́ sójú o kí ló ṣẹlẹ̀ ẹ ṣe sùúrù sẹ́ àṣà ń sọ fún wọn pé ẹ ṣe sùúrù kò sí nǹkan kan láti iléeṣẹ́ bí eléyìí láti wá wọn ní bá ṣe wá dárúkọ Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà pé òkè o bàbá ló rán wa wá ojú ẹsẹ̀ náà ní àwọn tí ń gbọ́ ìròyìn bàbá ẹ ṣé o a mọ̀ pé ẹ̀yin ni ẹ má bínú wọ́n ṣe wá ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ṣẹ́ yẹn ẹ̀wọ̀n máa mú wa débẹ̀ ẹ̀yin nìkan ṣáwà gbéra wọ́n wá mú wa lọ nígbà tá a máa dé ṣọ́ọ̀ṣì yẹn a bá àwọn sójà wọ́n ń ṣe mítì pẹ̀lú pásọ̀ yẹn lọ́wọ́ nígbà tá a máa aṣáàrí àwọn sójà kan wà nù mọ́tò náà bọ̀tọ̀ wọn kan ń ṣe mítì pẹ̀lú pásọ̀ lọ́wọ́ nù ṣọ́ọ̀ṣì àwa dúró nígbà tí ọ̀gá àwọn sójà yẹn máa jáde ó challenge wa we are media làwa àṣà explain báwa ṣe jẹ́ fún láti Koikimedia ni okay wá tì pé bóyá a ti ṣe fídíò pé bóyá a ti kámẹ́rà wọn ó ní so ó ní that is why you are videos mo ní no I can't do that sir mo ojú ẹsẹ̀ mo yẹn mú fóònù mi yẹn mo lock fóònù mi mo ní kó wò mo ní mi fídíò ẹ̀ mo ní okay ó ní you are good to go mo ní thank you sir ibẹ̀ láti wá bá pásọ̀ sọ̀rọ̀ pásọ̀ wa mú wa wọnú ṣọ́ọ̀ṣì ká máa wọnú ṣọ́ọ̀ṣì àrí ẹ̀jẹ̀ dé gbogbo àti wọ entrance àti wọ ṣọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ wọn èèyàn ló sì wà níbí wọn níbẹ̀ ni wọ́n á mú mi lọ gbogbo àwọn ibi tí ẹ̀jẹ̀ wà wọ́n mú mi lọ gbogbo ibẹ̀ mo rí bọ̀ níbo ni mo wá ń lọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn tí a mọ̀ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni o nígbà tí pásítọ̀ wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ ẹni gangan tó jẹ́ pásítọ̀ gangan kò tí ì gba mic nígbà ní according to video tí a rí tí wọ́n ti ń kidnap wọn yẹn assistant pastor òun náà wà níbẹ̀ pẹ̀lú wa lánàá yẹn òun ló sì ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ bá rí pastor tó ń wàásù lọ́wọ́ yẹn assistant pastor ni. now báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn àwọn bandit ti kọ́kọ́ kidnap àwọn church member wọn 18 of them ẹni ẹyọ kan péré ni òun ṣe church member wọn tó jẹ́ ọmọ Catholic church now kí ni ohun gangan tó wá bí ìsọjí tí wọ́n ń ṣe ni wípé wọ́n nílé ìgbà tí wọ́n fẹ́ lọ ní
wọ́n lọ ṣe ayẹyẹ ni tí wọ́n ń bọ̀ tó wá kù díẹ̀ kan wọ ẹ̀rín ìgboro ìlú ni wọ́n dá wọn dúró náà kó wọn 18 passenger. Ẹnìkan péré ló jẹ́ ọmọ Catholic Church tán ni ó wà lálé ẹ̀rín wọn according to the nǹkan tí pastor explain. Wọ́n ní wọ́n wá ń yọ̀ǹda àwọn èèyàn wọn lẹ́yọ̀kan méjì lẹ́yọ̀kan méjì ẹ̀yọ̀kan méjì. Ó dàbí pé ó wà kù èèyàn bóyá èèyàn bíi 4 sí bíi 5 ṣá. Wọ́n ní wọ́n wá béèrè owó, àwọn wá gbé owó yẹn, àwọn fẹ́ lọ gbé owó fún wọn. Ibi tán ti wá gbówó lọ, ọlọ́dẹ tí wọ́n pa nínú ṣọ́ọ̀ṣì yẹn, ọlọ́dẹ yẹn ló gbé owó yẹn lọ pẹ̀lú àwọn sójà àti àwọn lókà ọlọ́dẹ tó kù. Ibi tí wọ́n ti wá ń lọ tó ti rí àwọn bandit yẹn bó ṣe exchange ìbọn nìyẹn. Ibẹ̀ làwọn bandit ti fi àwọn kan kalẹ̀ lára wọn tí wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n ní wọ́n sá lọ. So now níbo ni mo wá lọ ni pé wọ́n wá ní nígbà tí ó wá da ọ̀sẹ̀ tó kọjá lọ́n free gbogbo àwọn tó kù. Àwọn wá ní kọ́ wọ́n ṣe ìdúpẹ́ wípé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò fojú sunkún ẹnì kankan lára àwọn 18 tí wọ́n kó. Wípé because ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa ń gbé níbẹ̀ yẹn pé wọ́n sábà máa ń pa wọ́n ni lẹ́rìn ìlú yẹn ni o. Wọ́n ní wọ́n sábà máa ń wọ́n ní láti bí 2 years báyìí wọ́n ní wọn ò lè ṣe night vigil. Wọn ò lè ṣe anything night vigil. Wọ́n ní wọ́n wá wòlé ọ̀sẹ̀ tó kọjá yẹn pé kọ́ wọn lè mọ rírì orí tọ́lọ́run ṣe fún wọn wípé wọn ò pa àwọn church member àwọn tí wọ́n kó. Wọ́n wá ní kàn ṣe night program ọjọ́ 7. Òní wọ́n ní wọ́n wá ṣe tọ́jú alákọ̀ọ́kọ́, ọjọ́ ẹlẹ́kejì ni wọ́n wá ń ṣe lọ. Ni wọ́n ní wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ìbọn. Báwo ló ṣe jẹ́? Wọ́n ní ìgbà tí àwọn people yẹn dé, ọlọ́dẹ ẹ̀yìn náà gbà wọlé. Ìgbà tán wọlé, ọlọ́dẹ yẹn náà ẹ̀yìn yẹn ló wà. Ibẹ̀ ló ti gbé pàdé wọn. Ẹ̀yìn ọlọ́dẹ wọ́n ní wọ́n ti shoot ẹ̀ ìbọn wọlé sí lára. Mo fi pé òun náà wá ń release tọwọ́ ẹ̀. Bàbá tí ipá ẹ̀ ò ká wọn mọ́, ọ̀nà ó sá wọnú ṣọ́ọ̀ṣì. Ọ̀nà tó máa ń gba tẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì wọlé yẹn ó gba bẹ̀ wọlé. Wọ́n lé mọ́ bẹ́ẹ̀. Ó gba the second ojú ọ̀nà jáde sí second side pé kó máa sá lọ bí fence kó fo fence. Ibẹ̀ náà ti dìímú. Igi náà wá fi fọ́ orí ọlọ́dẹ yẹn tó fi pa. Dóòkùn ṣe instantly lọ ló gbẹ́mìí mì. Wọ́n according to wọ́n náà wọn ọlọ́pàá ló tún ṣe bí máa yẹn ṣe padà kú. Wọ́n ní nǹkan tí pásọ̀ yẹn sọ ni o. Ṣe pé kò ṣojú wa. But pásọ̀ yẹn ní assistant pastor yẹn ní pé nígbà táwọn people yẹn wá lọ tóun wá sáré gbé wọ́n ní àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó wà ń gbòòrò náà àwọn náà ti ń gbòòrò ìbọn, àwọn ti ń bọ̀ pé kán wá kojú àwọn people yẹn. Wọ́n náà wọn ọlọ́pàá because ọlọ́pàá police station ò jìnnà síbẹ̀ yẹn, kò jìnnà sí ṣọ́ọ̀ṣì yẹn. Wọ́n náà wọn ọlọ́pàá tó wọ́n ti lọ fi tear gas sójú àwọn ọlọ́dẹ. Kẹ́ máa wo ayé Nàìjíríà lóde. Wọ́n ní àwọn ọlọ́pàá ti lọ fi tear gas sójú àwọn ọlọ́dẹ tó fẹ́ wá assist wọn. Ibẹ̀ ni àwọn yẹn ò ti lè wọlé mọ́. So now èèyàn 38 náà kó nú ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n èèyàn tó wà nú ṣọ́ọ̀ṣì ju 38 o. Number 1 ẹni tí wọ́n rí gbé, wọ́n rí pásọ̀ gbé. Pásọ̀ lọ, àmọ́ bí pásọ̀ ṣe lọ ìyẹn ó yé pásọ̀ ó dẹ̀ yé ó yé Ọlọ́run. Assistant pásọ̀ ó lọ o. Ìyẹn yé assistant pásọ̀ náà ó dẹ̀ yé Ọlọ́run. Àwọn kọ̀ọ̀kan náà escape. Wọ́n gbé ọmọ pásọ̀ ọkùnrin wọ́n gbé ìyàwó assistant pastor.
ẹni tó wá jẹ́ secretary ṣọ́ọ̀ṣì yẹn náà bàbá yẹn ó dà pé àwọn náà wà ní tó security wọ́n gbé àwọn náà escape àmọ́ báwọn náà ṣe lọ but àwọn náà lọ now wọ́n ní lára àwọn tó fẹsẹ̀ sá tó fẹ́ sá lọ ìyẹn ti sá already ó ti bẹ́ sí ẹ̀yìn fence but àwọn bandit yẹn ti install ara wọn sí orí igi tó wà lẹ́gbẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì kiri ẹ̀gbẹ̀gbẹ́ lé outside gate ni o wọ́n wà níbẹ̀ ìkan lára wọn ló rí pé bẹ́ sí ẹ̀yìn fence ẹ má bínú wọ́n ní bó ṣe bẹ́ sí ẹ̀yìn fence yẹn ibẹ̀ ni ìyẹn ti fìbọn mú wọn bẹ́ẹ̀ tó ti pa yẹn now wọ́n ti pa àwọn kan náà sínú ṣọ́ọ̀ṣì o wọ́n nígbà tí wọ́n tún wá ń kó àwọn èèyàn lọ another bandit míì sì wà lórí igi míì náà again lọ́nà ibi tán fẹ́ gbà lọ mo fi pé ẹnìkan kọ̀ wo pé òun free ó rí opportunity pé òun free bó ṣe ń kó wọn lọ bí yẹn náà ṣe gbẹ́sẹ̀ sọ̀rọ̀ ilé tó wà lórí igi again lọ ló tún fún ìyẹn náà jẹ again tí yẹn tún gbẹ̀mí mi. now níbo ni mo wá lọ ni pé nígbà tí irú kan bẹ́ẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ lérò ṣọ́ọ̀ṣì yẹn tó ti ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn tó dẹ̀ ti ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀ṣì yẹn lákọ̀ọ́kọ́ tí ẹ lè dá millions of naira láti lọ gbé fún ajínigbé because mo question ẹni tó jẹ́ secretary ṣọ́ọ̀ṣì yẹn gbà tí wọ́n sọ̀rọ̀ dé stage yẹn mo ní kí nìdí tí wọn ò fi gbé àwọn owó tó fi lọ ń san ransom yẹn kàn fi empower no bàbá wa Táíwò ọ̀rọ̀ bàbá yẹn ti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan táwọn yọ̀ ọ̀dà bẹ́ẹ̀ ìgbà tó ti apologize yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun àtolóyè ò ní ẹni ti papọ̀ but ọmọ ló jẹ́ sí olóyè kò ó jìnnà sólóyè gan olóyè máa gbẹ̀bẹ̀ kò sí kan tó wà bẹ́ẹ̀ olóyè ń ṣe ẹni tí èèyàn máa ṣẹ̀ tí ò ní dáríjì no olóyè ń ṣe bẹ́ẹ̀ ẹni tẹ́ bá mọ olóyè dáadáa ẹ máa mọ̀ pé àánú olóyè ń ṣe ẹni tí ẹ máa ṣẹ̀ tá a máa sọ pé àfi tẹ́ bá múrí wá kẹ́ mọ́rùn wá no ìgbà tó ti mú ẹ̀ṣẹ̀ yẹn but àná dáwọn ni kó má jẹ́ kó padà ṣẹlẹ̀ or else ohun tó ṣètì lè fi jóná gbogbo ẹ̀ ló máa wọ̀n síta o so ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú now èmi wá ń challenge pastor sorry secretary ṣọ́ọ̀ṣì yẹn wípé kí nìdí tí ó fi wá jẹ́ pé ọlọ́dẹ kan lẹ́sìn ń lò ǹjẹ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká sọ bí lè ká ní pé ọlọ́dẹ lọ pé bíi 5 sí 10 sírú ibẹ̀ yẹn ṣe mọ̀ pé wọ́n á mú àwọn pípù yẹn balẹ̀ nígbà tí wọ́n ń ṣùtì ọlọ́dẹ tí ìbọn wọlé sí ara ọlọ́dẹ irú ọlọ́dẹ yẹn tó bá pé bíi 5 tàbí bíi 10 síbẹ̀ yẹn ṣe mọ̀ pé wọ́n á mú àwọn bandit yẹn balẹ̀. a lè dáwó ká fi employ àwọn local ọlọ́dẹ wa ṣùgbọ́n a lè dáwó tán bá gbé èèyàn láti lè máa fi gba ransom irú làákàyè wo là ń lò ní láwa ọmọ Yorùbá ìgan náà irú làákàyè wo irú ọpọlọ wo ló wà lórí wa náà because ó dà pé ọ̀rọ̀ wọn ò fẹ́ yé mi mọ́ this time around a lè dáwó fún bandit millions of naira là ń kó fún wọn ṣùgbọ́n tó bá ti wá di pé ohun tó máa dáàbò bò wá a lè náwó sí kẹgbà ọlọ́dẹ sírú bẹ̀ yẹn permanent kẹ máa san owó tó tówó fún àwọn
kẹ́ máa sanwó tó tówó fún wọn. At least mo sì ní bílí pé tí ẹ bá ń san tẹ bá sì ń san ní level ibẹ̀ yẹn o, tẹ bá sì ń san 60 to 70,000 fún ọlọ́dẹ kọ̀ọ̀kan every month, tẹ̀dẹ̀ ń fún wọn ní tánṣó bíi fún owó, tẹ̀ ń fún wọn lọ́wọ́ àwọn owó pẹ́pẹ́pẹ́ kan, mo ní bílí pé wọ́n á ṣiṣẹ́ kọjá ibi tẹ̀ ń rán wọn gan. Ṣùgbọ́n sìn bandit ń béèrè 100 million lọ́wọ́ yín báyìí per head. Pásọ̀ wa ń sọ fún mi, wọ́n ní àwọn bandit yẹn sọ̀rọ̀ lọ. Kì í sọ̀rọ̀ pé nobody is perfect kọ́ lílé. A mọ̀ pé Ọlọ́run ló mọ̀ gbogbo nǹkan ṣe jùlọ. Ṣùgbọ́n ṣe bí gbọ́ nǹkan tí bóyá ẹ gbọ́ ọ̀rọ̀ mi láti ilẹ̀. Àní wọ́n ní ọdún méjì níyì tí wọn ò ti lè ṣe vigil mọ́ nínú ìlú yẹn. Wọ́n ní wọ́n pa kúrú, wọ́n pa gúngùn ni. Ó dà pé ẹ gbọ́ ọ̀rọ̀ mi láti bóyá ẹ ṣe join program ni. Gbogbo wa la mọ̀ pé kò sẹ́ni tó mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀ náà. Mi blame kì í ṣe pé blame this time around a máa blame ara wa. Kò sí bá ṣe ní máa blame ara wa nítorí pé ilé yẹn gbogbo wa láti believe pé orúkọ Jésù ló máa ṣe gbogbo nǹkan. No. Ẹ wo iye ìlú tó yí Israel rọ. Ẹ wo nǹkan tí wọ́n bá Israel fà for so many years. Tó bá ti ń bọ̀ ẹjọ́ ṣé orúkọ Jésù ni Israel fi ń gbára wọn kalẹ̀. Ibẹ̀ ládẹ̀ tí lọ gba ẹ̀sìn. Ṣé orúkọ Jésù ló fi ń gbára wọn kalẹ̀? Ẹ má jẹ́ ká máa tanra wa náà. Táwa náà bá gbá revenge bẹ́ẹ̀ ni for 2 years kò nídìí pé mo tún ń tu sọ. Ẹ lọ wo àwọn péjì wa kẹ́ gbọ́ lẹ́nu pásọ̀ yẹn náà. Pásọ̀ yẹn fúnra rẹ̀ ló sọ náà, yàtọ̀ sí pé mo tún ń tu sọ lálẹ́. Ẹ lọ wo fídíò yẹn lórí àwọn péjì wa. 2 years wọ́n ní wọ́n ti ń ṣiṣẹ́ ibi yẹn bẹ́ẹ̀. 2 years pásọ̀ yẹn fẹnu ara ẹ̀ sọ. Wọ́n ní for 2 years even wọ́n sọ débi pé wọ́n ní àwọn Haúsá gan tó wà ń bẹ̀. Wọ́n ní gbogbo wọn ti ń sá lọ tipẹ́. Wọ́n ní gbogbo wọn ti ń sá lọ. Tí gbogbo wọn ti ń padà sílùú wọn pé but pásọ̀ ẹ̀ wá dáhùn pé but àwọn táwọn jẹ́ ọmọ lílùú ibo làwọn fẹ́ fi ìlú tí wọ́n kalẹ̀ kán sá lọ. So tá bá employ àwọn ọlọ́dẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa Ọ̀dẹ́délé lórúkọ wọn tí wọ́n sọ tán ní kí n má blame anybody. Kò ń ṣe ìyẹn ni wọ́n ń pè ní blame. Nítorí pé àwa fúnra wa la lajú wa kalẹ̀ tí wọ́n fi ń pa wá. Ìgbésẹ̀ tó yẹ ká gbé àgbé. Ọlọ́run dẹ̀ ní sọ̀kalẹ̀ wá save for anybody. Torí pé kì í ṣe ìlú yẹn ò kì í ṣe ìlú ìní kankan ni Ọlọ́run dá. Ọlọ́run dá ọ̀pọ̀lọpọ̀ ìlú tó pọ̀. Ọlọ́run dẹ̀ ti ìgbà tí Ọlọ́run ti dá olúkálùkù lọ, Ọlọ́run ti fún olúkálùkù ní agbára tá a fi defend ìlú ẹ̀. Ọlọ́run kì í ṣe aládàánìkànjẹ náà.
Ọlọ́run nìkan kọ́ ló ní agbára, ṣùgbọ́n Ọlọ́run ló ní eléyìí tó jù lọ. Ọlọ́run ti yọ̀ǹda àwọn agbára kan fún wa tí a lè fi gbára wa kalẹ̀ nígbà ìṣòro. Ṣùgbọ́n àwa la pọ́nra wa ilé, la mọyì nǹkan ta ní. Tó jẹ́ pé àlejò ló wá mọyì ohun tí a ní. Which is àwọn òyìnbó. Now, wọ́n ní ìgbà tí wọ́n negotiate lọ ní ìjẹta, wọ́n náà wọn people yẹn sọ wípé 100 million lórí ẹnì kankan. Wọ́n náà pásọ̀ yẹn ní àwọn wá bẹ̀bẹ̀ pé òkè o, kàn jẹ́ kán wọ́n san owó kàn jẹ́ kán wọ́n negotiate gbogbo wọn papọ̀. Wọ́n ní ìvùgàn, wọ́n ní wọn ò gbọ́ Yorùbá, wọ́n ní wọn ò gbọ́ English. Ó dà pé ara ìkan lára wọn tí wọ́n kidnap yẹn ló wá interpret nǹkan tí wọ́n ń sọ. Ó dà pé ó ní èèyàn kan lára wọn tó gbọ́ èdè ìgbà wa náà, àwọn ọmọ lílù pàápàá jùlọ àwọn tí wọ́n ti gbé náà tì rí, tí wọ́n bá ti gbọ́ èdè. Ó dà pé ìyẹn ló wá interpret. Wọ́n ní wọn ò gbọ́ English, wọn ò gbọ́ anything yàtọ̀ sí èdè tí wọ́n. So wọ́n ní wọ́n wá sọ pé now pé 100 million lórí ẹnì kankan. Wọ́n ní wọ́n wá sọ pé kán jẹ́ kán negotiate gbogbo wọn papọ̀. Wọ́n ní wọ́n wá dáhùn pé rárá, pé tó bá dẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà ni pé kán calculate 100 million times 38. Wọ́n níbi tó ti wá ń bẹ̀bẹ̀ pé àwọn ò ní ju 50 million fún gbogbo wọn. Wọ́n ní wọ́n ṣáà sọ pé wọn ò tí ì ready, pé àwọn ò lè release wọn. Now, at the end of the day, wọ́n ní àwọn people yẹn, wọ́n ní àwọn ti fẹ́ lọ sùn, pé ó da aago mẹ́rin àná kan tó tún lè pè wọ́n padà. Pé tó bá ti da aago mẹ́rin àná pé wọ́n á pè wọ́n padà láti continue láti máa dialogue pẹ̀lú òye tí wọ́n máa sọ. Ìbéèrè mi báyìí ni pé tó bá jẹ́ ìyá ti tèmi tàbí ìyá ti tiẹ̀ ló wà ní àkàtà àwọn ará ibí láti ọjọ́, I thought it was Tuesday now, láti ọjọ́ Tuesday, èní ni Saturday nsìn, ẹ wo ìyá arúgbó yẹn. Tó bá jẹ́ pé ìyá ti tèmi àbí ìyá ti tiẹ̀ ló wà nínú igbó yẹn, ta ló mọ inú ibi tí wọ́n ti kó wọn rìn dé? Because igbó yẹn tóbi débi pé kò ń ṣe igbó díẹ̀. Igbó tí after bàtà ti rin ìrìn bí 1 hour 50 minutes, àwa débi tí ò ti sí, tí wọ́n da ojú ọ̀nà dé. Bàtà fẹ́ bọ́ sí ọ̀nà oko, ta fẹ́ gbà débẹ̀. A ṣẹ̀ wá gbé lọ sí Google Map. Ó ṣẹ̀ ń sọ fún mi pé a ṣì máa rin ìrìn 1 hour 45 minutes. Kẹ́ lè mọ bí igbó yẹn ṣe tó ni o. So now, tó bá jẹ́ pé because ìyá tá à ń wò lójú àwòrán yẹn, tí ìyá yẹn ò bá tì ní dàgbà rárá, ó ṣe ṣe kí ilé ìyá tó ń kẹ́ lọ yẹn, ó ṣe ṣe kí ìyá yẹn ti 80 sí 90. Kódà tó wá jẹ́ pé ẹni tó tún wá ṣe ẹlòmíì gan àti 100. Tó bá jẹ́ pé ìyá tèmi àti ìwọ ni, ipò lèmi àti ìwọ máa wà báyìí. Tàbí àwọn tí wọ́n ní ọmọ kéékèèké tí wọ́n gbé lára wọn, ipò condition la máa wà. Tàbí àwọn obìnrin tó wà lára wọn tí wọ́n máa fipá bá lò pọ̀ nínú igbó ńbẹ̀, ipò wo la máa wà? Gómìnà Fatai àbí kí ló lóun jẹ́, ǹjẹ́ ó lè gbé ìyá titi ẹ̀ fún bandit fún ọ̀sẹ̀ kan kí wọ́n bá fipá bá lò pọ̀ nínú igbó?
ṣé gómìnà Abdul Fatai ní Kwara State ṣé ó lè gbé ìyá ẹ̀ fún bandit fún ọ̀sẹ̀ kan kó tẹ̀ gbé fún wọn wípé ìgbà once tó ti jẹ́ pé ń kidnap àwọn ìyá oníyàá náà ẹ gba ìyá tèmi àbí ọmọ ẹ̀ obìnrin kàn fi ipá bá lò pọ̀ fún ọ̀sẹ̀ kan kó wá wo bó ṣe ń rí lára. Ṣé ipò wo ni òun máa wà ní irú àsìkò bẹ́ẹ̀? Ṣe rí ọ̀rọ̀ yìí, ìdí tí ó fi máa ń ṣe sọ fún mi nígbà míì láti máa blame wọn lórí ni pé àwa yín gangan nìṣòro ara wa. Nítorí pé aṣọ títí ẹ má tẹ̀lé àwọn olóṣèlú yìí mọ́, ẹ má tẹ̀lé àwọn pípù yìí mọ́, ẹ má tẹ̀lé àwọn pípù yìí mọ́. Kò sí nǹkan tá a fi sọ́ngbà yẹn, kò sí nǹkan tí a fi sọ́ngbà yẹn. Ó ní báyìí sìn ètùtù múra 2027 yìí, àwọn eléyìí dẹ̀ ń sọ fún yín pé wọ́n á bá yín mú kan lẹ̀, eré lẹ pé. Brother yín MC Olúọmọ ń sì báyìí, ọjọ́ wo nìyẹn tí bàbá Oríyọmí Hamzat tán invite ẹ̀ sórí program? Nǹkan tó ń sọ ni pé kán má tẹ̀ bá wọn sọ anything. Bí bàbá òun ṣe máa wọlé padà ní 2027 ló jẹun lógún. Ṣé bí ẹ̀yin náà ni wọ́n tún máa lò again, the same ẹ̀yin tán wọ́n kidnap lọ́wọ́lọ́wọ́ ń sìn, tí bandit ń kidnap lọ́wọ́lọ́wọ́. Ṣé bí ẹ̀yin yẹn náà lẹ tún máa yan aláìgbọràn tẹ́ ẹ tún lọ máa dìbò fún wọn, ẹ tún lọ polling unit, ẹ tún lọ máa dìbò. Ibẹ̀ ni ọ̀rọ̀ àwa ọmọ Nàìjíríà, àwa ọmọ Yorùbá, ibẹ̀ lọ̀rọ̀ wa ti wá sún mi. Ẹ̀dẹ̀ rí ìjà tí wọ́n á dẹ̀ máa bá ẹni tó bá fẹ́ gbà wọ́n kalẹ̀, tí wọ́n á dẹ̀ máa bàjà. Wọn ò dẹ̀ nílé bá olóṣèlú wọn tó ń kó bá wọn lọ, wọn ò nílé bá fa anything. Ibẹ̀ gan ni gbogbo ẹ̀ ti wá sún mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la gbọ́ líkọ̀kọ̀ látẹnu àwọn pásọ̀ yẹn lánàá. Àwọn ọ̀rọ̀ kan tí wọ́n lè sọ sórí afẹ́fẹ́. Nǹkan ti ṣe o, nǹkan ti ṣe o, nǹkan ti ṣe o. Àwọn ìlú yẹn ti di ahoro o. Àwọn ìlú yẹn ti di ahoro. Hey! Àwọn ìlú yẹn ti di ahoro. Nǹkan ti bàjẹ́. Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Ọ̀nà wo ni ká gbé gbà? Torí pé ó sọ sí mi lẹ́nu, ó bu kinní kan sí mi mọ̀ bí mi mọ̀ òwe pa. According to nǹkan tí wọ́n dẹ̀ tún sọ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ní àwọn ìlú yẹn, wọ́n ní wọ́n ń gbìyànjú. According to ni o. Wọ́n ní kábíyèsí ń gbìyànjú àtọwọn ìjòyè pé because wọ́n ń gbìyànjú láti máa empower àwọn ọlọ́dẹ. Pé ṣùgbọ́n nǹkan ti yíwọ́ kọjá agbára, èlítò agbára tí wọ́n lè máa ṣe fún àwọn ọlọ́dẹ. Àwọn ọlọ́dẹ ìbílẹ̀. Òun la fi ń sọ fún ẹ̀yin ìlú tí wọ́n ti dé ọ̀dọ̀ tí yín, ẹ lọ empower àwọn ọlọ́dẹ yín kalẹ̀ kí wọ́n ti wà standby. Tó jẹ́ pé tó wọ́n bá dé ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, kánjọ ọ̀nà tán bí owó. Ṣé rí mò ń sọ ní gbogbo ìgbà, gbogbo nǹkan tó ń dùn mí báyìí, tó ń dùn èmi, kò ju pé àwọn ọmọ ta ti bí yìí, òun ló ń dùn mí.
àwọn ọmọ kéékèèké ta ní sínú ìlú yìí ló ń dùn mí torí pé ibo la fẹ́ kó àwọn ọmọ yìí ságbà lọ. Níbo la fẹ́ kó wọn gbà lọ? Níbo ni ká kó àwọn ọmọ kéékèèké gbà lọ, ọmọ kéékèèké tàbí yìí? Àní mo tún wá ń blame ara mi pé ká ní pé mo mọ̀ irú èmi bá má ti bímọ o. Ká ní pé mo mọ̀ ní bí ọdún bí mélòó kan sẹ́yìn bá má ti bímọ o. Ṣèbí bá ti ẹ̀ rọrùn fún mi báyìí eléyìí tí ọmọ Yorùbá tí wọ́n ready àti gbèjà ara wọn yìí ṣèbí bá ti ẹ̀ easy fún mi. Bó jẹ́ Kútọ́nù ni mo lè fẹsẹ̀ sáde bó dẹ̀ jẹ́ Burkina Faso ṣèbí màá dúra mi débẹ̀. Ṣùgbọ́n ìyàwó ti wà ńlẹ̀, ọmọ wà ńlẹ̀, ọmọ 3 bó mo fẹ́ kó wọn ságbà. Hey. Elédùmarè á kọ́ wa mọ̀ ṣe. Ṣùgbọ́n ẹja kọ́ra wa mọ̀ ṣe o. Iná ti jó lórí kókó. Ọmọ Yorùbá ẹ ti sùn o. Kì í ṣe ẹ má sùn mọ́ kọ́ni ní this time around. Ọmọ Yorùbá ẹ ti sùn. Ẹ ti sùn àsùnpìyè. Ẹ ti fi iná sórí òrùlé sùn. Ọmọ Yorùbá. Fúlàní ti fi iná jó ọmọ Yorùbá lábẹ́ aṣọ. Wọ́n tún fi jó wa gan lẹ́yìn aṣọ. Kì í ṣe abẹ́ aṣọ nìkan. Ṣùgbọ́n àdúrà tí màá gbà ni wípé this time around ni pé ìṣẹ̀lẹ̀ tá a ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ tí a ṣẹlẹ̀ tí ojú wa fi máa là. Ọlọ́run Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní á jẹ́ kó ṣẹlẹ̀ o. Ìṣẹ̀lẹ̀ tí a ṣẹlẹ̀ tí ojú wa fi máa là, tí a fi lè gbèjà ara wa, tá a fi lè dìde sí ìṣòro ara wa, Elédùmarè á jẹ́ ó ṣẹlẹ̀ o. Èyí ń lé o. Èyí ń lé o. Ibi tán bá ayé ọmọ Yorùbá dé ó ti kọjá bẹ́ẹ̀ o. Ó ti ní agbára o. Ẹni tó bá dé Kwara State sẹ́ẹ̀, tó bá dé Kwara bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀kọ́ òṣojú múmu o. Ẹ̀kọ́ òṣojú múmu rárá. Mò ń sọ fún yín, ẹ máa káàánú àwọn èèyàn torí pé mo wo bẹ̀yẹn lánàá mo tún wò pé mo tún dúpẹ́ tèmi ibi tí Ọlọ́run tí orí tún dá mi sí. Ìpínlẹ̀ Kwara ti lọ o. Ó ti lọ o. A ní kẹ́ jẹ́ ká find solutions. Kò sẹ́nibọ̀dì yín tó ráyè. Kò sẹ́nibọ̀dì yín tó ṣe tán. Ẹni ò fẹ́ kú, ẹni ò fẹ́ kú. Ǹjẹ́ àìkú kan báyìí ṣé á wá joyè ilé bàbá tí yín báyìí? Àìkú kan báyìí ṣó fẹ́ joyè ilé bàbá tí yín? Tó bá jẹ́ pé àwa náà ń bẹ̀rù bí ẹ̀yin náà ṣe ń bẹ̀rù, àní lè débẹ̀ yẹn lánàá. Kódà ìgbà tá tún débẹ̀ gan pẹ̀lú bí sójà ṣe tún àkóso wa, wò pé ibùgàn àti ìdébẹ̀ gan àti níwájú àti wo sójà nù bẹ̀ ṣé àní padà ni. Ẹjá ti ẹ̀ gbìyànjú kíní wò ó.
wọn lè pa gbogbo wa tán, wọn lè pa gbogbo wa tán. Ẹ wò, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ogun ò ní kó wa lọ o. Ogun ò ní kó wa lọ, ogun ò ní kó wa lọ, ogun ò ní kó wa lọ. Ó dáa. A ní rí Dubai fún ti dédé àsìkò yìí. Mo gbà ládùúrà pé Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, ìrànlọ́wọ́, ẹni tó máa ràn wá lọ́wọ́, ó dà pé olókù tá a gbọ́dọ̀ máa kí pé ń sìn. Because mi ìmọ̀ kan tí mo lè, mi ìmọ̀ ọ̀nà tí a lè gbé gbà mọ́ tó lójú ọmọdé tèmi kò yé mi mọ́, ṣùgbọ́n olùrànlọ́wọ́ tá ràn wá lọ́wọ́, tá fi máa mọ ohun tó kàn, tá fi máa dìde sí ọ̀rọ̀ ara wa, Ọlọ́run á gbé dìde o. Ogun ò ní kó wa lọ o. Ẹ ṣé gan ni o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti darapọ̀ mọ́ wa, tẹ́ bá wa like, tẹ́ bá wa share, tẹ́ bá wa comment. Ẹ ní ṣílẹ̀ tẹ́ o. Ẹ ní ṣílẹ̀ tẹ́ o. Ogun ò ní kó yín lọ o. Ogun ò ní kó èmi náà lọ o. Gbogbo wa, ogun ò ní kó wa lọ nílẹ̀ Yorùbá o. Ogun ò ní kó wa lọ o. Ogun ò ní kó wa lọ o. Ogun ò ní kó wa lọ o. Ṣùgbọ́n kó ogun má bàa kó wa lọ. Ẹ já dìde o. Ẹ já dìde o. Fúlàní ti rẹ̀rú wa sínú tipẹ́ o. Wọ́n ti rẹ̀rú wa sínú o. Ìwọ tó wá ń sọ wípé Kìrìsìtẹ́nì náà ń pa, Kìrìsìtẹ́nì náà ń pa. Tó bá ti dé Kwara, wàá mọ̀ pé kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan kọ́ ló ń pa. Bẹ́ẹ̀ni. Tó bá ti dé Kwara sẹ́, mo ní wàá mọ̀ pé kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa. Àrí wọ́n ṣe ń gbé Muslim náà tó pé tó yẹ ń ṣe the same thing fún wọn. Kò ń ṣe ẹ jẹ́ ká gbọ́ra wa yé dáadáa. Diplomacy tó ń lò ní pé okay, ìjà ẹ̀sìn yẹn o, tó bá ti fi sí ẹ̀rín wọn, wọn ò ní fókọ̀sì nípa ti àwọn ará ẹ̀ ní fókọ̀sì nípa ọ̀rọ̀ tí wọn. Ẹ kọ́ máa bára yín jà lọ ni. Àwọn náà wọ́n á máa operate lọ. Wọ́n á máa báṣẹ́ ọwọ́ wọn lọ. Àní kò ń ṣe Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa. Ìwọ tó bá fẹ́ já mi rọ́rọ́, gbéra kó lọ sí Èrùkú, kó lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ará ìlú ń bẹ̀, kó lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tó tún jẹ́ Kìrìsìtẹ́nì. Wàá mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ pé bóyá Kìrìsìtẹ́nì nìkan ni tájẹ̀tì wọn. Wàá mọ̀ pé everybody ló fẹ́ wipe dànù láti gba ìlú. Bàbá secretary yẹn sọ débi pé ó ní 1997 wọ́n ti ń gbìyànjú kìíní yẹn. Ṣùgbọ́n torí pé àwọn ṣì ń lo agbára àwọn bàbá wọn nígbà yẹn, kò tí ì jẹ́ kó work. Ó sọ ẹnìkan tí wọ́n pa ní 1997 yẹn bó ṣe jẹ́ powerful man tó jẹ́ alágbára lé the same Èrùkú yẹn. Ìwọ wá ń sọ fún mi pé Kìrìsìtẹ́nì náà fẹ́ wá pa. Kò ń ṣe ọ̀rọ̀ Kìrìsìtẹ́nì kan lélẹ́yìí o. Kò ń ṣe ọ̀rọ̀ Kìrìsìtẹ́nì. Everybody ni wọ́n agenda wọn láti wipe dànù, láti pé kán lè gba ilẹ̀ yín. Ìwọ tó bá follow story Afghanistan, wàá mọ̀ pé àwọn ilé kò ń sọ̀rọ̀ Muslim or no Muslim. lẹ́ẹ̀kan sí ogun ò ní kólẹ̀ Yorùbá lọ. Gbogbo ẹnikẹ́ni
ẹ̀dákẹ́dá yálà Yorùbá ni, Ìgbò ni, Fúlàní ni, Haúsá ni, ẹ̀yàkẹ́yà tí ìbá òkú jẹ́, àwọn òyìnbó ni, tó bá ní wọ́n fẹ́ wá kógun ja ilẹ̀ Yorùbá, ọba mi Èdùmàrè á bá mi ṣí wọn lọ́wọ́ iṣẹ́, wọ́n á sùn wọn ní jí mọ́, gbogbo èrò wọn, gbogbo ìmọ̀ràn wọn á máa di asán. Á di asán o, lágbára àṣẹ Èdùmàrè, lágbára àwọn tó ti tẹ ilẹ̀ Yorùbá dó, àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó, lágbára àṣẹ Oòduà á tẹ wọn. Ogun ò ní kó wa lọ, ogun ò ní kó wa lọ, àní ṣílẹ̀tẹ̀ o, àní ṣílẹ̀tẹ̀. Ẹ kalẹ́ lẹ́ẹ̀kan sí. Àkúmúra ìsinmi ọ̀la. Àmọ̀ràn tí mo ní fún ẹ̀yin tí ẹ bá ń lọ ilé ìjọsìn níbi tí igbó wà ní ọ̀la, múra dání kó tó lọ o. Múra dání kó tó lọ o. Bẹ́ẹ̀ni, ohun tí wàá fi defend ara ẹ, mú dání o. Ṣé mọ̀ pé àtìgbà tí Donald Trump ti sọ̀rọ̀ báyìí, ṣé mọ̀ pé ó le sí ni o. Ṣé mọ̀ pé ó le sí ni everyday. Kò sẹ́ni tó mọ nǹkan tó tún máa ṣẹlẹ̀ lọ́la o. Múra síra ẹ dáadáa kó tó lọ ṣọ́ọ̀ṣì lọ́la o. Dera o. Bó dẹ̀ jẹ́ ìrìn àjò náà ló fẹ́ lọ, dera o. Má lọ sùn tẹ́tẹ́lẹ́ o. Báṣà ọba. Má lọ sùn tẹ́tẹ́lẹ́. Tí o bá lọ sùn tẹ́tẹ́lẹ́, ikú ṣe kíni? Ẹni sọjá o. Àdúrà mi ni pé ikú gbogbo náà ní pa wá o. Àní kú lérèwèrèwé o. Ọlọ́run á gba ìlú wa fún wa padà o. Ẹ ṣé o. Ó dàárọ̀.